ABANIDA ABANIDA kí máa bá ní débẹ̀ o ABANIDébẹ̀ kí máa bá ní súnbẹ̀ o ẹni àwí fún lónìí o Elédùmarè jẹ́. O lè ṣe ẹni tó wá kí ló ṣẹlẹ̀ gan ṣé mi mo ní kọ́ ọmọ fọ́ fún mi ni ọmọ fọ́ fún bàbá yìí ọmọ fọ́ fèmí àgbẹ̀rẹ̀ ẹ̀ máa fàdá máa ṣẹ́ẹ̀tì ni ok ọmọ kan ló ṣẹlẹ̀ tọ́mà ti wá bí ẹ̀ dà ó ti yẹ jẹ́ kí n wọlé kí n jáde kí n tún wá bá ẹ bí àkí ló ṣẹlẹ̀ gan. àgbẹ̀wèrè o wọ́n máa ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ máa ṣá ẹ ṣó ti yẹ sí tó wọn wá ilé aléyàn tí máa ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ bàbá àlàyé mi dúró tán. ṣíwèrè ṣé orí tọ́mà ti wá bí ẹ̀ dà jẹ́ kí mi wọlé sìn kí n jáde kí n wá bá ẹ. àjẹ wọlé orí ẹ yí orí ẹ. wọ́n ní ó dàbí ẹni pé bí ọba tó bẹ̀rù kò ní sàájú ẹ̀yin ọmọ sí ọba nǹkan jẹ́ o. ó wà lórí ìjókòó ní ẹ̀ tó pariwo léra yín lórí ó mọ̀ sí o. arákùnrin wọ́n ní. máa ṣá ẹ bàbá àlàyé mi máa dúró tẹ́lọ̀ ní jáde. ọ̀rọ̀ làwọn akọ rẹ̀ àìkọ́tàkọ́tà lóde tẹ̀ fi ń fi kú léra yín kí ni kẹsẹ̀ nìkan pa lórí afẹ́fẹ́ nìkan dà àti òsìkà wọn kò sì bẹ̀rẹ̀ yàgò òsìkà. ṣé yàrá ìgbà ẹ máa wúro ilé ẹ gẹ́t irú ilé kó lọ máa gba girlfriend bàbá àlàyé mi bóyá wà yìí ẹ ti gẹ́t irú èmi gan ṣé lè gba girlfriend mi kò jẹ lọ bóyá wà yìí wọ́n pé mo fi kú lé ẹ láàgì mo fẹ́ ṣàwẹ́lẹ́wẹ́lẹ́ ní bóyá wà yìí ẹ̀ẹ́dẹ́gbọ́n kọ́sà bóyá wà yìí bàbá àlàyé mi dúró tán tí bá yẹ wáyé tí máa ṣàrò ilé 16 bàbá yẹn máa dúró tán ni irú ẹ. ẹ wò sáà dájú kò ní bóyá sọ yẹn o. yorùbá lọ wọn bọ wọn ní ìrírí ló ṣàgbà fọgbọ́n láti dàgbà kíkọ láti nígbà mélòó wọn ṣe ọ ṣàgbàká o nígbà mọ bẹ́ẹ̀ ṣàgóòdì eré kí irú yìí tí ì sí táwa yìí tí ì sí rí ìjọ náà rí bí àná yìí ọ̀rọ̀ balẹ̀ àdìtàn. Peace and love. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àgbà ló tó rò ó lọ ọba ló tó ní eyín fọn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé mo jẹ́ ọ̀kan lára pioneer ẹgbẹ́ yìí. Àsìkò sì ti tó láti fa chairperson kalẹ̀. Mo rí pé èmi ni mo fìtì ipò yìí torí èmi ni àgbà ẹgbẹ́. Bí pé kí ẹ fọwọ́ tì mí lẹ́yìn láti yàn mí gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ yìí. Báwo ló ṣe ń ṣe irú ẹgbẹ́ náà ẹ̀rí gan pa mí ẹ̀rí yẹn pa mí èmi lẹ́ máa fà kalẹ̀ o màmá à ń sọ nípa exposure à ń sọ nípa influence à ń sọ nípa connection ẹ̀yin náà mọ̀ pé owó wà ní ojú tiẹ̀ ti là gbogbo ọba tó ń jẹ́ sí gbogbo alájọ mọ̀ ṣé ọgbọ́n pẹ̀lẹ́jọlẹ̀ kó tó yọba ni ọba tí ò bá lówó wọn lè fi joyè ẹ tí ò bá ní connection wọn lè fi joyè àbẹ gbọ́pọ̀ lọ bàbá kan lábúlé kó wá máa jọba ni á ti lọ lóyìnbó á ti bọ̀ gbogbo eléyìí náà wá ní lọ́wọ́ ẹ torí ẹ bá dẹ̀ pé ọmọ àti kí ló sọ ẹjọ́ ẹgbẹ́ kọ́ ọjà. sẹ́fẹ́ sọ fún ọkùnrin ọ̀lọ́pọ̀lọ́ ọ̀rọ̀ náà sọ yìí ti pọ̀ jù náà aláṣẹ́yìn nìkan ẹ̀ wá ń bí. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yóò tẹ́lẹ̀ nǹkan tẹ́ fẹ́ sọ fún ẹ ṣe sùúrù. àgbà tí wà lọ́jà torí ọmọ tuntun wọn wá àìlè rí wá ní ìkàlẹ̀ kí wọ́n máa bára yín jà. kí ló dé ayé àtijọ́ nìyẹn ayé àtijọ́ ìwé yẹn ò gbọ́ kì í sè tágbà bá wara lórí ọmọ tuntun àwọ̀ sọ̀rọ̀ ni ẹ gbọ́ ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́. Àwọn ìyá rẹ̀ ló ṣẹ̀ńpẹ́. Àwọn ìyá rẹ̀ ló máa ṣẹ̀ńpẹ́. Àwọn ìyá rẹ̀ ló ṣẹ̀ńpẹ́. ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ sẹ́nu aláṣẹ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ sẹ́nu aláṣẹ ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa. ẹ wo ẹ jẹ́ ká ní sùúrù o aláṣẹ wà ń bí o ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ sẹ́nu aláṣẹ ẹni tá aláṣẹ bá fi yàn náà ní kí gbogbo wa kọ́wọ́ tì tó bá jẹ́ mama tí ni gbogbo ara báyìí mo fi sí tó bá jẹ́ ìnáà ní ṣé máa sọ pé mi ò mọ̀ yín rí ni mo fara mọ́ náà nítorí náà ẹ wò ẹ jẹ́ ká fọ̀rọ̀ sẹ́nu lórí.
ó dáa ẹ fún mi láàyè gẹ́gẹ́ bí aláṣẹ ẹgbẹ́ yìí tó bá jẹ́ ọjọ́ mẹ́jọ òní ká pàdé. ọjọ́ mẹ́jọ yìí báwo nígbà tí mo bá pé kí ní ìmá fún ọmọ close in the next 10 days ẹ wá lọ́dá ọjọ́ mẹ́jọ ó ti pẹ́ jù o and then beside ẹ má yàn mí jẹ pé mo jẹ́ ọmọdé wọ̀nyí èmi jẹ o. kí ló dé sẹ́yìn lè wọlé wọlé. ẹni sùúrù okun owó rúru káwa rúru náà wọ́n sàṣọ gbèsè ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbẹ̀gbẹ́ ẹni gbàgbọ́ ọtí sọ́mọdé wà láàrin wa ni ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká fi ọ̀rọ̀ sẹ́nu aláṣẹ ẹjọ́ èyí lẹ̀ bá wa dé ọjọ́ yẹn kó dct tẹ́lẹ̀ ẹ bá wa dé ọjọ́ yẹn kúrú sà ẹjọ́. ó dá ẹni sùúrù ìjọ mẹ́ta yìí ní àmàmọ̀ ìṣàfẹ́ mú. ọjọ́ mẹ́ta náà ò pọ̀ jù. ọjọ́ mẹ́ta ò bọ̀ ẹ̀yà má jẹ́ ọjọ́ mẹ́ta lọ and besides ẹ má gbẹ̀yìn gbẹ̀bọ jẹ́ o wọ́n yẹn èmi jẹ́ o. ọ̀rẹ́ ìpàdé àná mi ò fẹ́ máa sọ̀rọ̀ ni o ẹ rí i pé mo silent ní gbogbo bẹ̀ ni. wọ́n bí kò yẹn surprise ẹ̀ ẹ́ lè lábẹ́nu gan yẹn ọkàn jábọ́ látẹ̀ ìjábọ́ látẹ̀. bọ̀ tí ó rò pé èèyàn kan lè dàgbà ní sórí nǹkan àgbà ni ojú wọn ò rí náà ni ọ̀rọ̀ wà o torí bí aláṣẹṣe wà mo mọ̀ pé òde aláṣẹ máa sọ́pọ̀tì o torí ọ̀rọ̀ àwọn méjèèjì ó dà pé wọ́n ṣe wà rí mo fura sí wọn. èmi náà wò ó gbé ọ̀rọ̀ ẹ̀ka nígbà tí a gbé dòdò dé nínú. ṣùgbọ́n tí a bá fi ọ̀bẹ sókè ní gbagba ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀. kí wàá ní kí n ṣe báyìí kí ni kí n ṣe. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tẹ́sí bá dáyàn èèyàn máa ń tubùn ní o ọ̀rọ̀ yóò ṣe dákẹ́ sí o owó làdẹ̀ fi ń wówó nǹkan tá a máa ṣe ni pé ṣèbí aláṣẹ tó bá wà ló máa sọ pé òun fẹ́ fa èèyàn kan kalẹ̀ tí ò ní fẹ́ fà wá ẹrù tí owó tẹ́tí náà o nǹkan tá a máa ṣe ni pé a máa gbé aláṣẹ pamọ́ títí tá a fi máa ṣe fọ́ọ̀mù tán fi máa dìbò tán fi máa ṣe everything mo dẹ̀ mọ̀ pé ibi tá a bá ṣe dé gbogbo everything máa fẹ́ fọ̀ wá tí ìbá ṣe pé bóyá aláṣẹ fàyàn lẹ̀. ọ̀tẹ̀rù gbà mí o mo kàn lẹ́nu ní mi ò lé o bí o lè jẹ kó tó rọ̀ gan níbi tí màá fún epo ara tí ò ní mẹ́mí dání. ara nǹkan tá à ń sọ nìyẹn. ẹnu mo ní agbófinfo ló ń dún worowóró ẹni tó bá máa ṣe nǹkan òun sọ̀rọ̀ ẹni bí kí n sọ̀rọ̀ ẹni bí kí n bá yín pariwo. ẹ̀ka ṣàgbó lágbèdè méjì ẹ̀. inú ló kó ẹyẹ ń gbé nǹkan tí mo fẹ́ ṣe inú mi ló wà a máa gbé aláṣẹ pamọ́ ni tá a bá gbé aláṣẹ pamọ́ oúnjẹ tó mọ̀ jẹ́ wọn máa fún jẹ́ ń bẹ̀ bọ̀ sí àmọ́ pé gbogbo yẹn owó ló máa ná wa torí à máa fẹ́ fún lóúnjẹ wọn á máa fún jẹ́ ń bẹ̀ lẹ́yìn yẹn tá a bá ti parí everything tó parí ìdìbò náà àṣẹ wọn ṣe gbé jáde padà ló bá parí. àìdí àyẹ̀dá ọlọ́wà fún wa ṣe. bọ̀ owó náà la fi ń owó ní báyìí. bóyá bíi 250 sí 200. tá a bá ti succeed ní ìfẹ́ ká fẹ́ ṣe kò sóye tí òde náà láti gba ẹ̀tọ́ ẹ̀. èmi tí mo náwó ṣe wọ́n rò papọ̀ lọ torí tí mo fẹ́ jẹ mo ṣe ń náwó náà. bẹ́ẹ̀ ni náà. ta ló wá lọ́wọ́ àti padà kí sí. owó làdí fún owó gbogbo pé dídùn lọ́sẹ̀ máa gbà. mo ti ẹ̀ dìbò mo ti wọlé. ẹ ṣe jàre orí mi fà temperature mi gan wálẹ̀. mo ṣe ọ̀rẹ́ mi a máa ríra God bless you. àwọn èèyàn rèé. Elúṣẹ́gun mo ti wà níbi tó ní kí n dúró sí ìbò ló wà. Màmá láyé àwọn méjì bẹ́ẹ̀ nìkan Ọlọ́run ẹ̀yin ti ṣọ́ọ̀jù tí má ti rí inú mi ti máa ń dùn. Má jẹ́ ká tọ́jú wo píkṣọ̀ bàbá yẹn lélẹ̀. Bàbá aláyé tó fẹ́ máa jójú aláyé mi rè. Rọra máa pariwo. Ok màmá. Ok. Ẹ ṣàrọ̀rọ̀ àgbé ẹgbẹ́ fún 15 days péré. Màmá tún dọ̀rọ̀ padà sẹ́yìn ṣé mo bá ń ṣiṣẹ́ kan tó jẹ́ pé ó ní kọ́lọ́kọ́lọ́ kan lórí ni. Clean job ni mo fẹ́. Ẹ̀yẹ ṣá máa wọ̀rí ó yẹ kẹ́ mọ̀ pé ìgbésẹ̀ fún àríkè ìbàjẹ́ ó wọ̀ láéláé fọ́rọ̀ mi yé báyìí a máa ṣe ó máa wà òkè ó dẹ̀ máa legit pa. Má jẹ́ kán rí traces kankan. Ẹ̀yẹ máa wọ̀rí ẹ̀yẹ fọkàn balẹ̀. Má pa o. Àmì ilé ẹ̀ bá pa láyé a kàn máa fáyé hàn ni. Envelope ẹ̀. Ok. Ibi tí mo máa ń fi sí. Sí wàhálà sí wàhálà. Àlàyé mi ò yóò kọjú orí ọlọ́ọ̀ ó yá àwọn àlàyé ẹ̀yin wà bẹ́ẹ̀ mo kàn ń kó oúnjẹ restaurant ni mo kó oúnjẹ window mi lóko mi ó yá àwọn àgbàlagbà.
Ọ̀gbẹ́ni jókòó jọ jókòó. Mr. Man alfa báwo ni ṣébi tó wà èso tí Ọlọ́run dáadáa. ẹ jọ̀ọ́ láti wákàtí 4 sí 5 tẹ́tí gbé mi ká ẹ sọ nǹkan tí mo ṣe ẹ mú mi lọ sí àti igbó kan lọ sí igbó kejì ẹ sọ fún ẹ̀ṣẹ̀ mi kí wàá lè ṣerú ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ owó màá fún lówó. wo tó bá jẹ́ tówó yẹn àwa ò fowó ẹ o sórí ibi tó wà yìí ìwọ sáà ti relax kó ṣe kí ni kó wà lórí ọwọ́ ẹ tèmi sáà ní wípé agboolé tó wà yín gangan ni pọ́npẹ́ ní agboolé ṣe kí ni forí ẹ̀ pamọ́ sọ̀rọ̀ mi yẹ báyìí gángan tí mo kàn fẹ́ kó ṣe báyìí ni pé kò kàn ra máa relax níbí báyìí torí nǹkan tó ń lọ nígboro yẹn abẹ́ kí nǹkan yẹn ṣe kí ni kó ra die down ká tó ṣe kí ni ká tó fi ẹ lẹ̀ nǹkan táwa kan sáà fẹ́ ni wípé kó ṣe kí ni kó cooperate pẹ̀lú wa níta bá ti ní kó ṣe torí pé ìgbọràn ṣe kí ni ó sàn jẹbọ rírú lọ sọ̀rọ̀ mi yẹ báyìí tí bí bá ń pa ẹ yòó free láti sọ fáwa láti kí ni káwa dẹ̀ fún ẹ lóúnjẹ kò jù báyẹn lọ ó ti wà nìyẹn. ẹjọ́ ọkú mo dájọ́ mo fẹ́ rí. ọ̀gbẹ́ni farabalẹ̀ jàre mo fẹ́ máa ṣe ìwà kóbìnrin ni ọkùnrin ní ẹ Mr. Man ọkùnrin ní ẹ máa farabalẹ̀ náà ló ń ṣe. ẹjọ́ torí health mi ni ó ní oògùn tí mo ń lò àtàròdé ẹ kí n lo yàtọ̀ kọ́kọ́ ìkejì ti tó báyìí ẹjọ́. ọ̀gbẹ́ni farabalẹ̀ jọ tó bá jẹ́ tó oúnjẹ wàá jẹ o mo ti rán àwọn boys mi lóúnjẹ máa bẹ gbóúnjẹ wá nísìnyí sọ̀rọ̀ mi yìí ẹ̀ tó bá délé ẹ̀ wà ló máa ṣe kìnnìún wà ló máa lo gbogbo ẹ̀ papọ̀ àti tọ̀sán àti tààrà àti tàlẹ́ wà máa ṣe kìnnìún wà máa jọ ẹ̀rẹ̀pọ̀ tó bá ti délé sọ̀rọ̀ mi yìí ẹ̀ báyìí. ẹ sọ fún mi pé ẹ máa fi mí lẹ̀ ẹ sọ fún mi táyì tí máa lọ tí mi ò bá lo oògùn báyìí mo lè kú ẹ má jẹ́ kí n kú ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n kú. mọ wo bàbá ìṣá tó wò pèlè tó tún gbé mi lọ ọ̀gbẹ́ni wo is coming sí ni o tí ọ̀dà bá wá a máa ṣe kí ni a máa tú ẹ lẹ̀ ni mo fẹ́ kó mọ̀ nìyẹn. ẹ jọ̀ọ́ kí ni ìlọ́lọ oògùn mi. ọ̀gbẹ́ni farabalẹ̀ jọ ọ̀rẹ́ fẹ́ máa pọ́ mi lọ́fun kí ló ń ṣe ọ̀gbẹ́ni farabalẹ̀ máa ní sùúrù fẹ́ mi ẹ̀ sọ̀rọ̀ mi yẹ báyìí máa dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ nísìnyí. ẹ yà gbà jẹ bẹ́ẹ̀ kí ló dé. mi ò lè jẹ oògùn fẹ́ lò ó. torí nǹkan tèmi kan máa sọ fún ẹni pé wọn kò tí ń cooperate pẹ̀lú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ sínú mi adé lè dùn tó bá lè cooperate pẹ̀lú wa délẹ̀délẹ̀ sọ̀rọ̀ mi yẹ torí nǹkan tèmi kan máa sọ fún ẹni pé oúnjẹ tí bọ̀bọ̀ ẹ̀ fún ẹ ìwọ ṣàṣe kí ni ṣàjẹ́ sí bọ́ọ̀dì sọ̀rọ̀ mi yẹ. kí ló ń sọ ó jẹ́ kí ni ọ̀gbẹ́ni jẹ́ ń jọ kí ló ń ṣe tó fẹ́ jà kí n fún ẹlẹ́jà kó sáré pa pọ́ọ̀pù méjì péré sí máa ń kọ́. bí a wà ń lẹ o. ọmọ òróró ojú náà bẹ́ẹ̀ lẹ̀ o aláré fún ẹ wá sáré dájẹ́. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ jọ ó ti fẹ́ máa dọ́ spirit mi báyẹn kí ló ń ṣe ọ̀gbẹ́ni jẹun jàre ló máa jẹ́ ọkàn máa kú sí gífà lásán kí ló ń ṣe ọ̀gbẹ́ni dá mi ló ń jàre kí ló ń ṣe ó ti ń dọ́ spirit mi báyẹn má lọ gọ́ọ̀kẹ́ o. ló ń ṣe bàbá ilé ìbá ló ń sún ní àbọ̀ sún ní àbí tó ń wá ṣeré. ọmọ bàbá yìí ti lọ o. bàbá yìí ti lọ nìyẹn o. kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. gbogbo ara ló gbé. ṣe gbogbo ara nìkan ṣe lóògùn ẹ báyìí. ọmọ ìyá ó ti gbọ́. Jẹ́ báwo láti bó o. báwo ni náà. dáadáa ni ní òun lójú mi ló ṣe lọ láti bó o. láti bó o. tí wọ́n lè fi wọ́n ní ra fún lọ́wọ́ ṣẹ́gun. mi ò ra fún lọ ṣẹ́gun mi ò mọ ṣẹ́gun. o mọ ṣẹ́gun. o tún parọ́. o tí màá tó bẹ ọlọ́pàá làwọn ajẹ́ o. à ń ṣeré o. ṣòro pa ń ṣeré ni. o ra fún lọ́wọ́ ṣẹ́gun báwo. mi ò mọ ṣẹ́gun rí. ẹ̀dẹ̀ wá bá mi wájú lébi.
Yo, mo ṣe fún mi lẹ́nu mo sọ yẹn. Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni. Yẹ mú. Ọlọ́run Olódùmarè lámẹ́tajà lónìí o. Ẹ ká sọ máa o. Ayé rẹ̀ ajá. Ìpẹ̀lẹ́. Ló ní búrẹ́dì fúnra búrẹ́dì. Ìkan 300 150. Bẹ́ẹ̀ni yín ṣe wá wọ́n báyìí. Ẹ mú ní 150 yẹn wá. Ẹ̀sìn àná ìwọ̀n àràlẹ́ amẹ́ta. Mọ́mí, ẹ̀yin ni ìyá Ṣẹ́gun. Èmi bí èrè. Ojú yín náà ó mo sáwọn pé mo dájú yín mọ̀ ní ibi kan mo ti ń wọlé mo ti mọ̀ pé mo ti wọlé yìí rí. Ṣẹ́gun junior mi ló jẹ́ ní skul. Sẹ́rí ní skul báyìí nǹkan tí bá ti mọ̀ ọ́ máa wá sí kíláàsì mi ẹ̀gbọ́n ẹ̀wù kìíní òye mi èmi máa kọ́ á bá mi máa kọ́. Ọwọ́ lẹ́ẹ̀kan ló ṣẹ́lú ṣùkú. Bẹ́ẹ̀ni junior mi Ọwọ́ gangan. èmi ni o tó wá ní báyìí o máa dì mọ́ mi ní. Pàdí ni wá. Ọdọ ọmọ. Ó like mi. Àìbáyìí tó wà nílé pè wá. Kí mi pè á? Ṣẹ́gun Èdúdé Ṣẹ́gun o. Èèyàn rẹ̀ rẹ̀ sùkúrù mi wá ọmọ ṣe. Ló máa ń ṣe àṣẹ́gun jọba ẹ̀ olúwa. Lọ́ndẹ̀ àrẹ. Owó náà. Lájọ́ sí ẹ. If you mislead, I'll go break your head. I'll go break your head. Yeah, follow me. You are under arrest. You are under arrest. Ọ̀gbẹ́ni díẹ̀ díẹ̀. You are under arrest. Ọ̀gbẹ́ni díẹ̀ díẹ̀. Ọ̀gbẹ́ni máa tú mi járe à. I go break your head. You think I dey play with you? Constable. Please park where? Park where? I go blow your head. Shey you know say your son na bloody criminal. He be murderer. Ọmọdara má di mọ̀dàrà wọ́n náà. Ìtumọ̀ ni pé ọmọ yín pààyàn. Lórúkọ Jésù ẹ lè pàṣẹ Jésù ẹ lè pàṣẹ Jésù. Ọmọ gidi lọmọ o kàn dẹ̀ domi sí lẹ́nu èrè jo. Kàrọ́ mo gidi. Kẹ́kọ̀ọ́ mọ̀ sọ̀hún. Ìyẹn ní kí n lọ́rán. Àdúgbò rẹ̀ á kàn sí mi. Àdúgbò sí mi. Ọmọ ọ̀ràn ọmọ ládàládà. You see all this small boy. If you tell them, make dem no dey take all this taju they no go gree. Their head no correct at all. You see that boy Shegun, he don kill that man. I don't know wetin dey wrong with all this small boy. Dem just dey kill. But èmi àtọmọ Ṣẹ́gun yẹn máa lù tiẹ̀ bàjẹ́. Orí Ṣẹ́gun máa pé tiẹ̀. Máa fẹ́ lù. Tó bá pé èèyàn ponú orí ẹ̀ tí ó ponú bí kan ní orí ẹ̀ ò pé rárá. Ó ti ẹ̀ rí ọmọ 17 years náà tó pa bẹ́ẹ̀ dẹ̀. Oríṣiríṣi ló ṣẹlẹ̀. You see that one too? Na for inside that prison dem go rot ten. Àyè òtẹ̀lẹ̀ kò lè bọ́ mẹ́rin. Ayé wọn máa bàjẹ́ síbẹ̀ ni. Kò lè bọ́ mẹ́rin. Ayé wọn máa bàjẹ́ síbẹ̀ ni. Kò lè bọ́ mẹ́rin rárá. Àbánidá. Èmi rẹ̀. O ti bà tèmi jẹ́ o, o ti kó bá mi. Bọ́wọ̀ sọ fún mi pé bó ṣe máa rí lélẹ́yìn. Bí mo ṣe ń gbọ́ pé bàbá aláṣẹ ti kú, mi ì mọ kí ni mo fẹ́ ṣe. Ẹ kàn darí àjò mi rú ni, èmi sì mi lè jẹ kọ́ tán. Débi tí màá ní kí ni mo dẹ̀ sọ fún lẹ́yìn mo ní kó mọ̀ là ẹ̀jẹ̀ lọ́wọ́, kó mọ̀ là ẹ̀jẹ̀ lọ́wọ́. Àgbà tẹ pa ìsinmi náà, tẹ fi ti bà tèmi jẹ́. Will you shut up? Náwó sí àbí. Ẹ̀yin ojú bí eléyìí mi ò kì í fẹ́ bá yín ṣiṣẹ́. Mi mọ̀ tí ká ní mo mọ̀ pápá tí ọ̀nà yín mi ìdí dáwọ́ léṣẹ́ yìí o. Ṣé mo jà kàyàn ni? Mo ti mọ̀ pé irú nǹkan tẹ̀ fẹ́ ṣe lélẹ̀. Torí bẹ́ẹ̀ mo ṣe jẹ́ ká wá sọ́dọ̀ bó ṣe pè mí, èmi ti mọ̀. Torí irú ẹ̀yin ojú bí eléyìí mi ò kì í fẹ́ bá yín ṣiṣẹ́ papọ̀. Ẹ máa gbọ́, mi ò sọ yín pé kí bàbá kú. Èmi gan ò lọ́wọ́ sí pé tán pa. Ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀. Kì í dẹ̀ dé bá ní ká yẹ rí. Nǹkan tó ṣẹlẹ̀ solution ló kù o. Kẹ́sì bá tún dáyà báyìí. Ṣé là ń tún di o? Ègé òwe burúkú tẹ pa lọ́jọ́ tẹ bá tèmi dẹ̀rẹ̀. Òwe dáadáa tẹ pa lọ́jọ́ tẹ ẹ sí dáyà ọ̀tùgù. O ní mo túbù tí mo ti mọ rébọ́ lórí ẹsẹ̀ yìí. Ẹ má pa òwe burúkú òwe tẹ pa tẹ́tẹ́ kó mi sí wàhálà títí tá a lè sọ̀rọ̀ gbòòrò tá a wá sí gbogbo tá a wá sọ̀rọ̀. Ṣé mi wá lóní wàhálà ni? Wàhálà oníwàhálà ní ìjà rẹ̀ ìjà rẹ̀ oníwàhálà ní. Ṣé mo rán yín gbogbo wàhálà tó tẹ́lẹ̀ mi? Ẹ mo sọ mo ní tó bá ti lè jẹ kọ́ lọ mi ò jẹ́ o. Kẹ́ fi mílẹ̀ sí tèmi. Ẹlẹ́gbọ́n wíyà ẹ bá tèmi. Ẹ̀yin kan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ká lọ mi ò gbọ́ ẹsẹ̀ burúkú mọ́. Ẹ jẹ́ ká lọ polisi ká lọ sọ pé má apá. jà síbẹ̀. Ṣé bẹ́ẹ̀ fẹ́ wàhálà? Kéèwù màdàrú
báyìí mo mà ti sọ ọmọ gbé mi sàn báyìí mo mà ti sọ mi gbé lórí pẹpẹ o ó dà kí ni kí n ṣe kí ni kí n ṣe. ẹsẹ̀ mọ́pẹ́ ní the solution ẹsẹ̀ mọ́pẹ́ ní the solution ó ti ṣẹlẹ̀ mí náà kì í ṣe apànìyàn gbogbo èèyàn gan ló mọ̀ pé mi ò ń pààyàn ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ ọgbọ́n tá a máa dá sí lókù ẹja wọ ọgbọ́n tá a máa lọ dá sí. ìwọ kò fẹ́ dé wà èmi àpá sí. Officer, ẹ jẹ́ kí èmi kúkú. Calm down, officer. Calm down. Èmi fẹ́ pàákú nìyẹn. Kí ló ṣe ẹ́? Ta ló rẹ̀ níṣẹ́ burúkú? Onígbò ti ṣetán láti jẹ́wọ́. Máa jẹ́wọ́. Sórí àwọn ọlọ́pàá náà, kí ṣe òbúrúkú ọ̀rẹ́ aráàlú wa. Sórí ìwọ́n kò fìyà jẹra rẹ̀. Tó bá yẹ kó ti sọ ẹni tí wọ́n ẹni tó rẹ̀ ń sìn tó sọ fún wa, ní màá lè lè. Fine boy ilé mọ̀ pé bó ṣe wà yí ìwà ọmọ dáadáa yẹn o lè máa wà burúkú. Bọ̀ ó máa lẹ́nu tí ó ń tì ẹ́, ó máa lẹ́nu tó máa rẹ̀ iṣẹ́. Officer, so ta lẹ́nu tó rẹ̀ iṣẹ́. Officer, may you no dey preach to this boy. May you no dey preach, I go kill am. May you no dey preach to am again. Ìwọ ló ti jẹ́ burúkú, wọ́n gbéṣẹ́ burúkú fún ìwọ ló ti jẹ́ officer, calm down. Ó yá kàró rẹ̀ iṣẹ́. Máa jẹ́wọ́. Ọ̀gá ọlọ́pàá. Mi náà fi sọ ọmọ burúkú tó lẹ́wọ̀n yẹn náà. I'm not a bad guy. Don't say that. Madam Jayola ló rán mi níṣẹ́ yìí. Àwọn ló bẹ̀ mí níṣẹ́ yìí. Madam Jayola. Bẹ́ẹ̀ àwọn ló rán mi ìpìlẹ̀ fún ìlòkù. Madam Jayola. Àwọn ló rán mi níṣẹ́ yìí. Sókè tẹ̀ lójú. Báwo bàbá ẹ̀ mo ṣe sọ tí ó máa parọ́ fún yín lè parọ́ fún yín náà. Èló ni wọ́n gbà lọ́wọ́ Madam Jayola? Èló ni wọ́n gbà? This boy is a kind of people. Ṣé o gbẹ́ iná sọ yìí èyí ńlá mà ní? Ẹ wá wọ ọ̀gá ọlọ́pàá kí ẹ máa fi sọ lẹ́nu. Mo ní èèyàn ló rán mi níṣẹ́ tí wọ́n máa parọ́ fún yín. Ṣé tí a bá kàn Madam Jayola sí bíbà ṣé o lè sọ lójú ẹ̀ tó o lè jẹ́wọ́? Mo lè sọ pa, màá sọ pa àwọn ló rán mi níṣẹ́ ìjọ ẹ wá báyé mi jẹ́. ẹ wò ó madam jẹ́rí gbogbo bó ṣe ń tọ́ṣọ ọmọ yẹn kò dárúkọ èèyàn méjì orúkọ yín nìkan. orúkọ mi. bẹ́ẹ̀ni orúkọ yín nìkan ló dárúkọ. so that is why tí mo ṣe ní pé ok kẹ́yìn gangan náà o kẹ̀tì ẹ̀ yọjú sí wa ní station. mo mọ̀ pé èèyàn pàtàkì ní láwùjọ right but ẹ mọ̀ bóyá ń dárúkọ yín yẹn we just have to invite you here so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mà. Imagine ṣé ẹ wù mí dáadáa ṣé mo lè wùwà irú wà dáadáa tó sọ pé mo ṣe yẹn sà kọ́lọ́run màṣánú ayé mi ni ṣé ẹ rí ọmọ ẹ mo ti ń wòye pé tẹ́mi gan bá mọ ibi tí wọ́n tó wà èmi gan máa arrest ọmọ ẹ because ọmọ burúkú àwọn ọmọ oníjàgídíjàgà òṣì ni kọ́lọ́run mọ́ rẹ tó máa bàyàn lórúkọ jẹ́ kẹ́ kọ́lọ́run màṣánú mi. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sà wọ́n tẹ̀ tí máa ń ròyìn yín dáadáa wípé àtìgbà tó ti gbé yín wá pé ẹ máa ń ṣiṣẹ́ yín mo dẹ̀ fẹ́ kẹ́ ṣiṣẹ́ yẹn dáadáa sà. ẹ wò sà ẹ jọ ẹ bá mi tọ́jú ẹ dáadáa kó lè jẹ́wọ́ ẹni tó ràn gangan ó lè jẹ́ pé àwọn kan ló fẹ́ fi bà mí lórúkọ jẹ́ àwọn kan ló ràn ó fẹ́ fi bà mí lórúkọ jẹ́ ní sà. ẹ wò ẹ sẹ́ẹ̀dì àkáǹtì nọ́mbà yín sí mi torí gbogbo iṣẹ́ tẹ̀tẹ̀ ń ṣe yìí iṣẹ́ ńlá ni ẹ bá mi tẹ àkáǹtì nọ́mbà yín sí mi sà. Okay sir. Ẹ máa rà láti sí ẹ máa rà láti sà. ẹ máa ṣe in fact ẹ ṣe gan ni mà. ṣe rírọ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti dáná bẹ́ẹ̀ yẹn. a máa wo èèyàn tó jẹ́ pé ó lórúkọ láwùjọ pé tó bá ti lè dárúkọ ẹni yẹn o tẹ́lẹ̀ yẹn bá ń try láti yọra ẹ̀ so a lè yọ àwọn náà. Constable Dáre. Yes sir. jọ̀ọ́ bá mi mú ọmọ wórówóró yẹn wá. ọ̀gbẹ́ni máa ń tì mí jọ ọ̀gbẹ́ni máa ń tì mí jọ. o tún ṣe pariwo. àmàláyé ọlọ́ọ̀ mo tiẹ̀ ti kọ́kọ́ rí màmá mi ọ̀gá ọlọ́pàá ẹ̀yà kan pa wá lẹ̀ káwa máa bá tiwa lọ ọlọ́ọ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò jù báyẹn lọ àmàláyé ẹ̀rí ṣú ọ̀pá ẹ̀ tó bá jí rí tó sọ fún òun rí ìwà láì kò lè rí ọmọ tó fi máa àbúrò òjò ìwọ ló fẹ́ bà mí ní orúkọ jẹ́. ẹ̀yin mọ̀yàn pẹ́ẹ́tì ẹ̀ tó mọ̀ mí yẹn ti mọ̀yàn jù
sùọ́ mo ṣe rí ọkàn mi ti balẹ̀ ọkàn mi ti balẹ̀ pa ọ̀la láàyè ó gbọ́. so plan ẹ̀ lélẹ̀ ọgọ́lọ́pàá ọmọ ẹ̀ ọ̀daràn pọ́nbélé ni àdúgbò wọn sì ló ń gbé ọ̀daràn gidi ni ẹgbẹ́ mo wá sọ́dọ̀ má mi wàá mọ̀ pé wọ́n trace mi mo ṣe wá sílé nìyẹn táwa ká mi mọ́lé nǹkan tí wọ́n fi ojú mi rí ní ọjọ́ yẹn in fact ọlọ́run ọba mi ò mà fẹ́ mímí lé wọn lọ́wọ́ kẹ in fact fóònù mi tó jí kan lọ́jọ́ yẹn kọ́ wọ́n jí fóònù mi lọ́jọ́ yẹn ó máa ń sọ fún mi pé tí n bá lọ sí police station tí n bá lọ report wọn ó ní all station are settlements ó ní àwọn ti settle station pé èmi dẹ̀ rò pé ṣe mọ̀ pé oríṣiríṣi ọlọ́pàá ló wà lóòótọ́ wọ́n ti lè settle lóòótọ́ kí nǹkan máa ṣe wàhálà kan lórí asán but mo mọ̀ pé kì í ṣàwọn èèyàn bíi ti yín ni wọ́n. bàbá láyé ìwọ báyìí ṣé ẹ sọ fún ẹ máa jẹjú mi lójú ayé mi tí mi ti kú mi. gbàgádẹ́kẹ́jọ. sori ti bá ojú ẹ what are you saying here kí ni problem ẹ. ọlọ́pàá ṣé dádì tí ẹni IG tí wọ́n ti sọ pé all station are settlement oh my god ara nǹkan tá à ń sọ nìyẹn gbogbo àwọn ọlọ́pàá tó ti ń gba bribe tó ti ń gbowó oríṣiríṣi lọ́wọ́ yín ó ti rò bí tó bá ṣe eré ẹ̀dẹ́ station bíbá ẹ̀ pé ó máa free oh god. ẹ lọ mú pláyà kan yọ ojú ẹ̀ fún mi. kálá lọ bẹ́ẹ̀. all station are settlement sórí ara àwọn tó ń baṣẹ́ ọlọ́pàá jẹ́ nìyẹn àwọn tó ń gbàgbàkúgbà tó ń jẹ̀jẹ̀kújẹ lọ́wọ́ yín ẹ máa gbọ́dọ̀ tí wèrè sọ all station are settlement. madam ẹ má wọrí ẹ̀yin ẹ relax ti ní ẹ understand mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé irú wọn nǹkan tó máa ń ṣe ni pé wọ́n máa wẹ́yàn nǹkan tó máa purọ́ mọ́ ní public so that ẹnìyẹn bá fẹ́ yọ ọ̀ra ẹ̀ á lè yọ àwọn ó ti yé yín. ẹjọ Ọlọ́run ò ní báyìí lórúkọ jẹ́ ẹ má gbà fún o. ẹ má wọrí kò ní bọ́nú ẹ̀. ẹjọ ẹ má jẹ́ kó bọ́nú kéèsì yìí o. kò ní bọ́nú ẹ̀. orí tó bá bọ́nú ẹ̀ ó ṣe ṣe kó wà pa mí sà. àti ẹ̀ níjẹ́ ó bọ́nú ẹ̀ kò lè dé. ọ̀gá tó bá bọ́nú ẹ̀ ẹ̀yin jẹ́ escape o lọ́mọ àwọn ọmọ yìí o. àní kò lè padà ẹ má wọrí fi yẹn lẹ̀ ìṣẹ̀ṣẹ̀bíṣẹ̀ ti wá ní ẹ má wọrí ẹ má lọ máa tún máa kàn sí yín sà. ọmọ ẹ̀dá kó wá lọ wo kábíyèsí. ṣé gan ni sà. it's okay. yes sir. àwọn ọmọ wóróworó all station and settlement ó dáa ọlọ́run á mú ẹ. ọ̀rọ̀ bá dùn mí kí n mọ́ tẹ̀yìn ọ̀rọ̀ tí mi lọ bá ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ gómìnà olóríire tí ọlọ́wọ́n jù bá dáa fún ológun àlééfà tó ní kí wọ́n fà mí níwọ̀n kan lẹ̀ dàbọ̀ lọ́wọ́ wọ́n gbére wọ́n dá mi kí ṣe pé mo yọ ní ẹ ti wá rí i pé abánidá ìbánidébẹ̀ abánidébẹ̀ ìbánitán o ẹgbẹ́rẹ́ la fi gbà púpọ̀ ara bẹ́ẹ̀ ni ìṣúná tó bá tó gbígbà gbígbà ọmọ bá gbígbà 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 ọlọ́run ní fèsì sẹ́yìn o ní yòówù tí ìbá máa ṣẹlẹ̀ láàrin yín ẹ má fi kú ara yín kiri o ọmọ wa bọ̀ lọ́wọ́ ọmọ wa bọ̀ lọ́wọ́ ẹ má fi nǹkan ìjà olóró bára yín sí mọ́ o yóò dà bí yóò yẹ kò ní yẹ lẹ́ ọlọ́wọ́ wà kẹ́ ló sì kẹ́ mọ́ rẹ ní kí ọmọ ká bá lẹ́yìn gbogbo ìwọ̀nyí sọ́kàn rẹ̀. tọ́ka báyìí ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ ẹ báyẹn onílàáká ìlú máa yé gẹ́t àti ọ̀bà bẹ́ẹ̀ ká yé ẹ bàjẹ́ èèyàn máa ronú pé wàdà lójú ẹsẹ̀ ni. olówó sì dàgbà. báwo náà lára mu ó dùn mẹ́rin nínú ìwà lọ́yẹ̀ kẹ́sì. èmi nìkan kọ́ ẹbẹ̀ ra yín ẹ sì parí ẹ láàrin ara yín eré mọ fẹ́ kẹ́ ẹ máa ṣe ìjà kan. láyé mi ni ọ̀rọ̀ yẹn ló kàn bẹ́ẹ̀. ìyájọ́ wa náà ni ọlá pé ọ̀dà fún ìwọ̀n ẹ sùn rí rí. a máa múra rà ó ṣàyè. màá fẹ́ gẹ́ẹ̀tù bọ̀ sí ìrọ̀lẹ́. Abanida Abanida kì máa ń bá ní débẹ̀ o abánidébẹ̀ kì máa ń bá ní sùnbẹ̀ o ẹni àwí fún.